oògùn tí obìnrin fi ń lóyún ní kíákíá bismillah prof. Now ó máa jẹ ọbẹ̀ yìí tó bá parí period ó dẹ̀ wà òkè fún gbogbo àwọn obìnrin tó bá ti ṣe test wọ́n mọ̀ pé àwọn wà òkè 100%. Tó bá parí period ló máa jẹ ọbẹ̀ yìí. Bá mi gẹ́ẹ̀tì ewé àkókò, bá mi gẹ́ẹ̀tì àlùbọ́sà eléwé, bá mi gẹ́ẹ̀tì ìyèré, bá mi gẹ́ẹ̀tì ajé olókun ẹyọ kan, bá mi gẹ́ẹ̀tì edé tá máa ń jẹ yẹn. Wàá lọ gbogbo nǹkan wọ̀nyí papọ̀. Wàá bá mi gẹ́ẹ̀tì ọmú màálù. Wàá gé ọmú màálù yẹn, wàá gé sóye tó bá wù ẹ́, wàá kó sínú pọ́ọ̀tù, wàá da kíní sí, wàá fi epo sí, wàá fi iyọ̀ sí. Wàá wá sè ní ọbẹ̀. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ o. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn ìkọ̀dọ̀ balagbara fi sákàǹtì àwọn ọmọ aláìní charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Àwọn tí kéèsì wọn bá ti gbẹnu tán wá lọ fún full package wa tested and confirmed ni kò bá lọ́wọ́ ayé ní full package wa finú ṣoyún wa fẹ́yìn gbọ́mọkàn kódà kó ti wọ menopause kọ́ọ̀lù fún full package 6 period ní ovarian cyst ní hyprolactin ní gbogbo nǹkan tó bá wọ́n jókòó sínú womb ẹ̀ wọ́n jókòó sínú ovaries ẹ̀ wọ́n jẹ́ kó róyún ní bí ìsìn ní láì tààlà wá lọ fún full package wa egbògi láti India ní China ní Arab country ní Asia continent láfíríkà wà lápapọ̀ síbẹ̀ ọlá títóbi Ọlọ́run gbogbo àwọn tó dẹ̀ ń lò wọ́n ń dúpẹ́ fún Ọlọ́run ọba nǹkan tó bá kó jẹ́ pé níjà wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọ́mọpọ̀ tọkùnrin náà wà tó jẹ́ fún weak erection premature ejaculation low sperm count wọ́n mú nǹkan ọmọkùnrin yẹn kò lè perform déédéé mọ́ gbogbo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ló wà àti àwọn tó pé wọ́n ní ètò ìlera fún bí pé ó ní cancer diabetics asthma oríṣiríṣi àwọn àìsàn bẹ́ẹ̀ yẹn náà àbáwọn tó ní spiritual issue gbogbo nǹkan wọn ni a ní ètò fún ní ọ̀dọ̀ Sheikh Afagba International Limited Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 a wà ní Abraham Adesanya Lekki Ajeti Ọ̀sà Lagos kò síbi tẹ́ wà tá àti lè deliver fún yín customer ló máa sanwó delivery both home and abroad lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá lórí +234 810 913 1425 mi tí ìmọ̀ nǹkan náà tó ń jẹ́ ìpèníjà tó jẹ́ kó róyún ní bí ìsìnì láì pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run kú lè dá ilẹ̀ udẹ̀ wá hù fọlítẹ́tìlì bú dẹ̀ wá hù lè dá yìí kùn fọlátẹ́tìlì bú hù bí aram Ọlọ́run ni mi ní dá ìsọ̀ kan kí n má fi wòsàn ìtìlẹ́gbẹ̀ẹ́ kò sí nǹkan tó bá wù kó jẹ́ challenges fún ẹ kódà kí medically sọ pé o ò lè lóyún gbìyànjú oríṣi Sheikh Afagba International Limited tó bá ti wá ṣe ọbẹ̀ yìí tán wàá wá jẹ ọbẹ̀ yẹn lọ́jọ́ kẹta tó parí period sí ọbẹ̀ tí mo sọ ìkó wá jẹ bismillah ta'ala tí omi àgbọn bá wà láyìíká ẹ̀ ọ́ kó gẹ́ẹ̀tì omi àgbọn sínú small cup rọra múlé orí ọbẹ̀ yẹn wàá fi ò ní mú oṣù yẹn jẹ ló fi gbúdọ̀ ṣe sàárà olúwa ní ẹ ti sàárà síwájú kádùá lè gbà ló gbúdọ̀ fi nǹkan sákàǹtà àwọn aláìní kó dẹ̀ fi fídíò ìránṣẹ́ kó wà àwọn èèyàn kó kàn so ọbẹ̀ tó dáa ni ẹ ṣe àìkó kan àwọn èèyàn lára àwọn tó yẹ pé wọ́n wà òkè tó yẹ pé little challenges wọ́n kàn ní bóyá wọ́n ní miscarriage bóyá wọ́n rẹ̀dà kó irú sí irú ọbẹ̀ má lọ irú yẹn dá irú sí dáadáa irú wóró so òun máa tún ṣe kí ni ó máa ń dínà miscarriage. a prevent miscarriage. yes kò ní jẹ́ kí miscarriage ọkọ irú dáa gan so ẹni ọbẹ̀ báyìí ẹ máa jẹ́ kí irú pọ̀ ń bẹ ẹ má lọ irú yẹn ó wà effective ṣé ẹ̀ fáwọn èèyàn kan jàǹfààní ẹ̀ ó ti yẹ yín nísìnyí torí kì í ṣe gbogbo èèyàn náà ló ní agbára ló ní access láti rí wa èyí tá à ń ṣe sádàkọ̀ járíyà ni ẹ ti understand nísìn nínú ayé tàwẹ̀ àtọjọ́ ta àbá tó ní sí mọ́ àdúrà gbogbo wa gbà listening láì tàlá gbogbo ẹ̀yin fáǹsì ọgbọ ẹ̀yin customers wa nílé lókè òkun inú yẹn á dùn ayọ̀ yẹn á kún ẹ̀ ní parẹ́ máyé lára ìbànújẹ́ ò ní jẹ́ ti yín ẹ̀yin tẹ́ ti bímọ àwa tá ti bímọ Ọlọ́run ò ní pọmọ wa ọwọ́ àwọn tó fẹ́ bí sí Ọlọ́run àyẹ̀kẹ́ rí bí sí ẹ̀yin tẹ́ ti bí rárá Ọlọ́run ẹ̀ finú ṣoyún ẹ̀fẹ̀ yìí gbọ́mọ kan bí sí ní láì tàlá pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run bí akílẹ̀ ilaha illallah sayyidina Muhammad rasulullah sallallahu ta'ala right way lẹ́wà kò sí ìrújú ẹ contact wa fẹ́ ìké ìpèníjà tó bá òkú dojú kẹ̀dá bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀kọ́ tá a kọ́ káàkiri iṣẹ́ tí wọ́n bí wa sínú ẹ̀ ní adẹ̀kẹ́kọ̀ọ́ káàkiri àgbáńlá ayé bẹ́ẹ̀ ni torí nǹkan tá a fi ń pè lágbàńlá ayé ẹni tó dé India tó kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tó dé China tó kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tó dé Arab country tó kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tó kẹ́kọ̀ọ́ láfíríkà tó kẹ́kọ̀ọ́ ní Nàìjíríà ó ti rin gbogbo ayé kiri so tó dẹ̀ ní àwọn ẹ̀rí fún so alhamdulilayi wọ́n tún bí sínú ẹ̀ so Ọlọ́run ṣe dáadáa fún ara ìtìwé lẹ́wà inú yẹn àdùn ayọ̀ yẹn á kún inna li zata lillahi jẹ̀míà gbogbo agbára pátápátá bó ṣe kó mọ́ Ọlọ́run ọba ló ní gbogbo agbára innal izzata lillahi jẹ̀míà. gbogbo agbára Ọlọ́run ló ní ilà bíláì àlìlà.